Yorùbá dára balóde ò ẹ jẹ́ ká fẹ̀yẹ fún. ẹ̀yin tèmi nílé lóko lẹ́yìn odi lọ́mọdé lágbà lọ́kùnrin lóbìnrin àtúnyún náà àtàṣe ẹ̀dí gbogbo wa pátápátá báyìí ni mo kí èmi ọmọ yín àbúrò yín olólùfẹ́ yín Ọlámídé Adémọ́lá tí àwọn kan tún máa ń pè ní Yorùbá bọ̀ ẹ káàbọ̀ sójú òpó Yorùbá bọ̀ ní YouTube yìí inú mi á dùn tẹ́ bá lè bá mi tẹ subscribe button tẹ́ bá mi tẹ kẹsì má gbàgbé láti tẹ àmì káàrí kú iṣẹ́ bákan náà ni kẹ́ ẹ fi ọ̀kan òjọ̀kan àwọn èròǹgbà yín àwọn nǹkan tẹ́ fẹ́ kí n máa sọ̀rọ̀ nípa ẹ̀ ní ìkànnì yìí bá mi fi sí abala àríwísí tó wà nísàlẹ̀ táwọn elédè Gẹ̀ẹ́sì ń pè ní comment section ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ẹ bá mi farabalẹ̀ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ló ń dúró dè yín lórí ìkànnì yìí bíi eré ìdárayá eré òṣùpá òwe Yorùbá àkàlù èdè ẹ̀kọ́ ọlọ́lọ́kọ̀ òjọ̀kan lórí àwọn ohun tí a nílò láti mọ̀ nínú àṣà àti èdè Yorùbá tí mo máa fi dá wa lẹ́kọ̀ọ́ lórí ìkànnì yìí bákan náà ni mo máa ní ètò tí mo ti máa gbé àwọn àlejò wá láti máa bá wa sọ̀rọ̀ láti là wá lóye lórí ohun tó yẹ ká mọ̀ sí nínú èdè Yorùbá àti àṣà Yorùbá èmi ò mọ̀ tán ọmọ kékeré ni mí ẹ̀yin náà mọ̀ ṣùgbọ́n mo láwọn nǹkan tó jẹ́ pé Elédùmarè fún wọn láǹfààní láti mọ̀ jù mí lọ tó sì máa bù fún wa nínú omi ọgbọ́n wọn nígbà pé máa ní ìfarabalẹ̀ láti máa tẹ̀lé mi àti láti máa farabalẹ̀ láti tẹ̀lé mi délẹ̀délẹ̀ nítorí pé ìrìn àjò yìí àjọ rẹ̀ ni èmi nìkan ò lè dá rìn èmi àti yín náà ni ọlá àbàtà ní mọ́dò sàn ọlá bàbá ọmọ náà ní mọ́mọ́ yẹn ọlá yín náà lèmi náà fi ń wá sórí ètò nígbàkúgbà láti wá máa dá wa lẹ́kọ̀ọ́ láti máa mú tí nínú ọgbọ́n tèmi náà ní láti máa fi léde fún wa nígbà pé inú yín dùn sí mi bínú tèmi náà ṣe ń dùn sí yín ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé ohun mẹ́ta yìí ẹ tẹ subscribe button àmì káàrí ọmọ kúṣẹ́ alátàǹpàkò àti àwọn ọ̀rọ̀ tẹ́ máa bá mi sọ sísàlẹ̀ ní abala àríwísí ó ṣe pàtàkì torí pé mo fẹ́ mọ tẹ́yin olólùfẹ́ mi ń fẹ́ mo fẹ́ mọ nǹkan tẹ́ ẹ fẹ́ tẹ́lẹ̀ lọ́kàn mo fẹ́ mọ àwọn àyípadà tẹ́ fẹ́ kó máa wà nínú ètò mi ni mo ṣe sọ pé kẹ́ máa bá mi kọ ohun kan tàbí òmíràn sí abala àríwísí nísàlẹ̀ Elédùmarè á bá mi dúró tì yín ẹ ṣé púpọ̀ ẹ má gbàgbé Yorùbá bọ̀ TV ní ìkànnì yín ẹ bá mi tẹ subscribe button kẹ́ fi sọwọ́ sí àwọn olólùfẹ́ yín bákan náà ẹ ṣé o ire o. orúkọ ọmọ nìjánu ọmọ Yorùbá ò kì í sọmọ lórúkọ sá orúkọ tá a bá sọmọ ó nípa tí ń kó láyé ọmọ ronú jinlẹ̀ kó fọmọ.